fún mi léèyàn kan ní film industry tó máa ń kó àwọn ọmọ lọ́mọ kiri tó ń fi wọ́n ṣorí burúkú bí wọ́n ṣe ń ṣe o bó ṣe wá tẹ́ àwọn ọmọ kéékèèké wọn ọmọ Ìgbò bọ́yé ń bú ẹ wọn ọmọ Yorùbá o bó ṣe wá padà tẹ́ o gbogbo ẹ ṣe padà ṣubú o bó ṣe jábọ̀ Ìyábọ̀ owó yẹ jábọ̀ owó yẹ ṣubú gbogbo weapon tó create gbogbo weapon yẹn ṣe destroy ẹ even ọmọ afẹ́ mo mọ̀ pé ó mọ̀ a lot because I saw a lot under Gistlover mi ní wọ́n ní Gistlover but I saw a lot mo mọ̀ pé ó mọ̀ pé ọmọ afẹ́ ó ṣàbúrú fún mi ẹ tún wá dá léèdí lórí pé èmi ni àwọn òde ní crowd bẹ́ẹ̀ yẹn akúkú gba kámpẹ́ tó tọ́ ni ẹni tán bá láàdó adó abẹ́yìn èèyàn ti gbàgbé wípé Gistlover fẹ́ fi ọkọ ọmọ afẹ́ búlì mi tí Ìyábọ̀ Òjó dẹ̀ mọ̀ títọ́ ẹ máa gbọ́. ìsìnwọ́lá mi ò sẹ́ǹsì rẹ̀ ìyá yìí mẹ́rin ìwé ẹ̀kọ́ ọ̀gbọ̀n kọ̀ọ̀kan náà rí. meanwhile Ìyábọ̀ kan fọ ọmọ afẹ́ ìjà ni o ẹ sábọ̀ tó yẹ pé òun ò kàn jọ dókó kan náà tẹ sábọ̀dù náà yé o ọ̀kadà àti uber ló dá wàhálà lẹ̀ o gbogbo yín fojú ara yín rí o ọ̀kadà àti uber ọ̀kadà àti uber. ìyẹn wa Lizzy Anjorin ó ti jáde wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ó ní Ìyábọ̀ Òjó gba ọ̀rẹ́ òun ó ní báwo ni ọ̀rẹ́ òun ṣe di ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ó tún sọ̀rọ̀ nípa Yomi Fabiyi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin tó ní láti sọ fún wa. uber ẹ̀yin èèyàn kí ló dájà Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin lẹ̀ àtàwọn ọmọ afẹ́ Ìyábọ̀ Òjó tẹ́ ẹ rí lọ́ndà Gistlover ń sìn àbí Lizzy sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó láìda ṣó complain pa wọn jà ṣó sọ̀rọ̀ ọmọ afẹ́ Ìyábọ̀ Òjó kí lẹ́ni tó dájà lẹ́yìn èèyàn ó kọ́kọ́ lóun fẹ́ uber ẹ ó kọ́kọ́ lóun fọ̀kadà ó yẹ lóun fẹ́ uber owó ọ̀kadà mo dẹ̀ lágbára mo mọ èmi náà send peanut tintini kan but Ṣọlá ló máa ń bá mi send owó jù Ṣọlá tó ń bá mi send owó jù lélẹ̀ ẹ bá ń béèrè pé ẹ bá ń béèrè lọ́wọ́ When we first had the first outburst was like, I never knew you and I could fight like this, but you know, let's... Ẹja gbọ́ láti bẹ̀rẹ̀. Reasons to be... Ẹja gbọ́. You are there. Ẹ má gbàgbé ọ̀rẹ́ mi yìí o. Ọ̀rẹ́ mi ló ń sọ fún mi pé nǹkan tí Gistlover ó ṣe ò dáa o. Ọ̀rẹ́ mi ló ń bá mi gbé Gistlover ṣépè tájọ́ ṣépè fún Gistlover ẹ ti rí. Ìyábọ̀ ọ̀rẹ́ mi ń bá mi gbé Gistlover ṣépè. Ó dẹ̀ ń dí ẹ̀ mú Gistlover. Ọ̀rẹ́ mi ń dí ẹ̀ ọ̀rẹ́ mi yìí kò ń ṣe celebrity kò ń ṣe ẹni tán mọ̀. Èmi ni mo lọ fọ òun àti Rúkà. Wà platform mi làwọn èèyàn ti mọ̀ wọ́n. Ìyábọ̀ Òjó ọ̀rẹ́ mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta sí Gistlover because òun ló máa ń bá mi sanwó fún Ìyábọ̀ báwo ni lady ṣe dórí nípa ẹ máa gbọ́. I didn't know you were going to bring me on though. Ṣé gbọ́ I didn't expect you to bring me on ẹ̀yin èèyàn mo fẹ́ béèrè nǹkan kan ṣé bí Daddy Freeze ṣe wà yìí ṣé ó kàn máa ń mú yàn rán because ọ̀rẹ́ mi ò ṣe kíní rí first time tó máa ṣe lélẹ̀ tẹ́ bá rántí Bísí Àṣàmẹ́gun gbà tó bẹ̀rẹ̀ sí ní wá fún wa ṣé rántí wèrè kan náà tán ó lọ interview ẹ̀ ó lọ sínú container ẹ̀ ṣé rántí pé ẹnu ìṣó Ìyábọ̀ promise ẹ̀ pé òun máa sọ di celebrity èmi ò rí ọ̀rẹ́ mi yìí báyìí rí ever kódà mi ṣé mọ̀ pé kíní tó ṣe mi ìmọ̀ ṣe mi ìmọ̀ lò nígbà tí mo wà l'Amẹ́ríkà ẹni pé ìgbà tí Portable gan ní pé ká ṣe níjẹ tàbí jẹrin ọmọọṣẹ́ mi mo lọ́mọọṣẹ́ mi ọmọ mi mo ní kó wá bá mi ṣe ọ̀rẹ́ mi yóò ṣe kíní Ìyábọ̀ àṣà ti gba tẹ́lẹ̀ wá ṣe kíní yìí ó bọ́ sí àsìkò tí ọ̀rẹ́ mi yìí ń fáyà Gistlover pé ó ṣe máa post ojú bébì Ìyábọ̀ báwo ló ṣe dọ́dọ̀ Ṣọlá. I wasn't planning. Good afternoon, ma. Good afternoon. Ìyábọ̀ ṣé o ti wà pẹ̀lẹ́nu yìí tipẹ́tipẹ́ ṣé gbogbo ọ̀rọ̀ tájọ́ ń sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ́ ní sọ ṣé ó máa ń jábọ̀ fún ẹni ṣé bó ṣe ń bá Jìgan sọ̀rọ̀ nílé Naira Marley tó ń bá máníjà Davido sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ń bá Ṣọlá sọ̀rọ̀ mo trust Fọlá Ṣọlá mo trust Ṣọlá àṣọlì mi mo trust ẹ Ìyábọ̀ ìgbà wo ló ti mọ̀ Ṣọlá gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀rẹ́ Lizzy lélẹ̀
proof wo ló fẹ́ point ń bẹ̀ yẹn o fẹ́ mọ̀ bóyá àwọn tó text mi mo ti gbé wọn lọ sọ́dọ̀ IG torí o mọ̀ pé ọ̀rẹ́ mi yìí mo máa ń bá sọ gbogbo ọ̀rọ̀ nù mí Ìyábọ̀ ó ṣe jẹ́ time tí mo sọ fún ọ̀rẹ́ mi yìí pé ṣó rántí ìpàn rárá tí wọ́n send sí mi tọ́nà anonymous ni pé Gistlover ni ó ṣe jẹ́ time yẹn ló wá ṣe fídíò pẹ̀lẹ́ yẹn Ìyábọ̀ tó bá jẹ́ pé mi ò tètè fẹ́ Mr. Lawal tó bá jẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad tó máa ṣẹlẹ̀ sí ọmọ ọwọ́ Ìyábọ̀ Òjó tó bá yẹ kó ṣẹlẹ̀ sọ́ta mi bọ̀dọ̀ olórí burúkú tó gbé mi wá sọ́ndà Gistlover tẹ́ ẹ ti bá mi kọ̀ǹkọ́ ti mẹ́sẹ̀gì tẹ́ ẹ sọ fún mi ṣe máa táìpù ẹ̀ tẹ́ ẹ wá fún mi deadline ṣó mọ̀ pé òun lè bá fi ikú àwọn ọmọ yín kọ́ lọ́rùn Ìyábọ̀ ó máa ráre jáde láyé mi gbogbo ẹ̀yin ọkùnrin òṣì ẹ̀yin ọkùnrin olórí burúkú tẹ́ máa ń gbé àwọn obìnrin lọ fún bloggers I hope you learn ẹni tó gbé mi lọ fún Gistlover òun ni Gistlover sọ wípé òun ló rán àwọn tó send kìíní sí mi láti Port Harcourt Gistlover dẹ̀ direct mi bó ṣe direct Mohbad pé kó lọ competition against Naira Marley and Sam Larry gbogbo bí Mohbad ṣe sọ pé tí nǹkan bá ṣe òun kí wọ́n mú Naira Marley inú àwọn evidence tí mo fi wọ̀nyí ṣe rí pé mi náà sọ pé tí nǹkan kan bá ṣe mí olórí burúkú bọ̀dá tó gbé mi lọ sọ́dọ̀ Gistlover ní kẹ́ẹ̀mú of which ìwọ Ìyábọ̀ o ti ń bá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ o ti ń bá ṣe if I may ask Ìyábọ̀ Òjó ìgbà wo ni ìwọ àti Fọlákọ̀ coincident ń bí báyìí Ìyábọ̀ ìwọ àti Ṣọlá ẹ lè coincident ń bí báyìí there is more to it because Ṣọlá ló máa ń bá mi transfer owó sí Gistlover kò lè jẹ́ coincident Ìyábọ̀ Òjó this video here kò ń ṣe coincident it is not coincident torí táìmù yìí Ṣọlá ń bá mi fáyà Gistlover bó ṣe máa gbé ojú ọmọ òkókó síta Ìyábọ̀ ó ṣe jẹ́ pé ìwọ àti Jìgan ìwọ àti máníjà Davido Ìyábọ̀ ìwọ àti máníjà àǹtí tó ń kọrin yẹn Funmi Mensah is a manager to one juju musician Ìyábọ̀ Òjó why did you do that? ṣé kí n tún gbé wá fún yín àbí kí n jẹ́ kó dọ̀la bí Gistlover ṣe ti Mohbad pé kó máa sọ pé tẹ́nítì bá ṣe òun kọ́ lọ mú Naira Marley bẹ́ẹ̀ ni Gistlover ṣe sọ wípé death threat message tó send sí mi pé bọ̀dá olórí burúkú tó gbé mi wá sọ́dọ̀ òun ó ní òun ló ṣiṣẹ́ yẹn ó ní kí n lọ kọ disclaimer ó ní kí n forúkọ ẹ̀ sí wọn bá mi repost yẹn. Ìyábọ̀, it takes only a psychopath Ìyábọ̀. Nígbà tí mo sọ pé àwọn tó text sí mi sẹ́ mo fẹ́ gbé lọ sọ́dọ̀ AIG Ìyábọ̀, kí ló dé tó ṣe sáré? Mo tiẹ̀ fẹ́ wò ó Ìyábọ̀, nígbà tí mo sọ pé àwọn tó text mi ní kinní yẹn o mo fẹ́ gbé lọ sọ́dọ̀ AIG, ṣé nǹkan tó mú ẹ sáré wá gbé ẹni nìyẹn láti break mi àbí? Kò yé mi, mo gbọ́ ẹja gbọ́rọ̀ wọn. You are a very strong voice. And Ìyábọ̀ ní strong voice. Surely, is this coincidence?
or you've been with her for a very long time. I don't see shit. If you know wetin I see, you go know why I no keep quiet. Ẹ má gbàgbé pé èyí tó bá mi ṣe kò fo Tinubu, òun àti Ìyábọ̀ Òjó ló jọ lọ sí dọ̀kásì o. Èyí tó bá mi ṣe kò fo Tinubu, ó ní ọdún tí yẹn náà lò nú ilé mi o. Ẹ jágò. Been undermined and misrepresented. Mo sọ earlier on, ó ní mi ò bínú sí Yomi for having a different opinion. Bẹ́ẹ̀ni náà ní lọ́ọ̀yà àti ẹ̀ kò sí ẹ̀ láyé wọ́n á gba lọ́ọ̀yà fún lọ́ọ̀yà yẹn. Kó do a movie. Àṣọ́lì mọ̀ wípé mi ò ní take it easy. Mi ò ń dá sọ̀rọ̀ ẹni celebrity. Yomi Fabiyi èèyàn mi dẹ̀ ní asat then. So Ṣọlá tó ń bá mi bá Gistlover sọ̀rọ̀. Ó wá lọ join Ìyábọ̀ Òjó láti máa castigate Yomi Fabiyi. Ìyábọ̀ Òjó, who is Gistlover? In my opinion, who offends sensibility and sensitivity me. Yeah. It took it to another level. So by judgment, and the spanning of the court case, and eventually getting a judgment. He now wants to go ahead and make a documentary or a movie out of it, but like you say, bail is not a revoke. It's not a movie, look. I think he even did the movie. It was already on set before the matter went to court. And one of the reasons why I was so upset about the whole situation was because of the way and manner I knew. Ọ̀rẹ́ mi ló sọ fún mi pé celebrity ni mi o, kí má máa bá Gistlover sọ̀rọ̀, kó má lọ mú mi lóhùn o, kó má lọ post nǹkan nípa mi o, òun á máa bá mi bá Gistlover sọ̀rọ̀, òun ló dé máa bá mi bá Gistlover sọ̀rọ̀ tí n bá fẹ́ pín owó any amount. Ọjọ́ kan wà tí mo pín bí 5 million, òun ló bá mi pín. Ìgbà yẹn mi ní shopping mall, ìgbà tí ẹ mọ̀ pé mo sọ fún yín reason tí mo ṣe settle down pẹ̀lú Mr. Lawal. Mo sọ fún yín rí, mo ní tí mi ò bá marry ní time tí mo marry ni pọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Ìyábọ̀ Òjó máa ráre kù àtàwọn tó ń gbèjẹ o àtàwọn tó ń gbèjà. Torí pé mo ní mo lọ sí AIG office abẹ́ẹ̀rí. Yomi Fabiyi was taking the matter. He was, because like the first message he sent to me was, when we first had the first outburst, was like, I never knew you and I. Ẹ jọ̀ọ́, ṣé film industry person lẹ́ni yìí ni? Actually, you be film industry person. You no can't do this kind thing. Ládùúgbò bí Gistlover ṣe bú ìwà tó. Ẹ̀yin yẹn já continue lọ́la. Ẹgbẹ́ ọ̀tẹ́ni only this is actually not unbelievable. You and Asholi were close. Hey. Ṣé kí mú fídíò jáde láti jọjọ́ yìí kò tọ́jú ẹ̀ pa. Ẹ rí pé the moment mo sọ fún Asholi pé Gistlover ní anonymous tó gbé gift wá few days after lòun àti Ìyábọ̀ Òjó wá ṣe kínní. Few days after tí mo sọ ẹ ṣáà rí chat wa ẹ ń rí chat wa ẹni bá yẹn bọ̀ nínú chat wa ẹ rí chat wa ẹ rí pé few days ẹ rí pé ó ń gbé Gistlover ṣépè the moment tí mo sọ pé Gistlover ní anonymous tí mo dẹ̀ sọ pé mo ń lọ sí AIG office fún Gistlover Ìyábọ̀ Òjó àti Ṣọlá àpíà kódà àjọ máa ń sọ̀rọ̀ rúkà. Òun ni number 1 favorite mi ìgbà tí Ruka bẹ́yẹn gbà yẹn àjọ máa sọ̀rọ̀ Ruka gan pé Ruka she don't stand
She was my alpha and omega. Babala Maga for 190. I never believed this happening. I'm just seeing this now. Human being. Surely Ray. Mo fẹ́ ṣe business kan gbà kan perfume. Mo ti sanwó 20-something million. Òun náà wá lóun fẹ́ ṣe business ẹ̀ nítorí títí ẹ̀ mo nínú. Owó mi sì wà ní company yẹn dọ́là. Mi ò ṣe production. Wọ́n dẹ̀ ní policy company àwọn ò kí ń refund. Ngbà tó lóun ṣe lipstick. Ẹ kúkú rí pé mi mò ń bá promote lipstick ẹ̀. Ẹran títí máa jó tí máa ṣe. Ngbà tó lóun fẹ́ ṣe kí lórúkọ ẹ̀. Wọ́n náà fẹ́ ṣe trade fair. Mo travel out. Nítorí títí ẹ̀ mo dé ní mo ń bọ̀ báyìí ní ìdélé. Àti airport mo ti gbà débẹ̀. Àṣẹ nìyẹn wà. Mo tọ́jú ẹ̀. To me was when we first had the first outburst was like. Ẹ má bínú. By ethic. Audacity wo ni Ṣọlá ní láti jókòó pẹ̀lú Ìyábọ̀ láti máa discuss ọ̀rọ̀ Fábíyì. So kí ni Ìyábọ̀ Òjó àti Gistlover fẹ́ achieve by bringing Asholi to come and discuss Yomi Fabiyi's matter? One, is Gistlover trying to make Yomi Fabiyi to give me face off? Or what? I never knew you and I could fight like this, but let us fight for one more week. I'm enjoying, like he was enjoying the trend. But Yabo, Ṣọlá ò sí ní film industry. Tó bá jẹ́ wípé film industry person ló wà lórí bíbá ẹ pẹ̀lú ẹ, a máa sọ pé okay, no problem. Ṣọlá ò mọ̀mọ́ tí ń pa film industry. Fọlá, of course, Fọlá máa ń ṣe àwọn Nollywood, Mercy Aigbe, àwọn gbá, àwọn àwo, àwọn but Yabo, ṣé gbogbo ìgbà tí wọ́n ṣe kíní àwọn giveaway, àwọn mímọ́mọ́ ilé put ẹ̀, àwọn kíní kan yẹn, Yabo, ó ti mọ Ṣọlá nígbà yẹn. Gbogbo ẹ̀yin tí ẹni mo ṣépè fọmọ ní 2019 kí lẹ rí sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀. Ṣé ti rí pé gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ nígbà yẹn ṣé rí pé nítorí ọ̀kadà tí Uber ni. Ṣé rí pé nítorí ọ̀kadà tí Uber ni Gistlover Ìyábọ̀ Òjó gbogbo wọn ṣe sọ pé mo ṣépè fọmọ kọ̀ọ̀kan. Ẹni tó ń bá mi pín owó fún Gistlover rèé. Gbogbo àwọn ọmọ tó máa ń win owó win ìgbà win àwo ẹni tó máa ń bá mi ṣe transfer jùlé. Rúkà náà máa ń ṣe bọ̀ ẹni tó máa ń ṣe jùlé. Àgàgà Gistlover yẹn tó máa ń bá mi sanwó fún Gistlover ni. Tí n bá fẹ́ sanwó fún ẹni celebrity kan fẹ́ blog ẹni celebrity ẹni tó máa ń bá mi ṣeré. Ẹni tó máa ń bá mi ṣeré. Ìyábọ̀ ẹni tó máa ń bá mi ṣòwò sí Gistlover. Kí ló wà lọ́dọ̀ ẹ̀? Mo gbọ́. Than the followers and everything. And in my head, I'm like, I'm not cloud chasing with you. I'm not trying to make you famous. Yeah, I'm saying something. I'm talking from an area of pain. We're talking about a minor. And you are finding it exciting. Ìyábọ̀, Gistlover sọ fún mi pé kí wá bóun ṣe. Gbogbo wa la rí evidence yẹn. Ìyábọ̀, ìwọ náà tún send kí ni bàbá Ìjẹ̀ṣà sí mi. Pé kí n bẹ rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Ìyábọ̀, mi ò dẹ̀dẹ̀ lóhùn. Was that a setup? So wá lọ pé Ṣọlá wá. Ìwọ ò ní ọ̀rẹ́ títí ẹ kankan tó build. Ìwọ ò ní anybody. Okay, wọ́n ẹni tó máa fún ẹ ní information Lizzy. Okay. He was so happy. Ẹ connect nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe yìí. Ẹ connect ẹ pẹ̀lú Mohbad. Ẹ connect ẹ. Ta ló ń bully Mohbad káàkiri? Allegedly. Ta ló ń bully Mohbad kiri? Ta ló ní kí Mohbad lọ sí police station? Ta ló ní kí Mohbad sọ pé tí nǹkan kan bá ṣe òun kí wọ́n mú Naira Marley? Asholi, ṣó mo rí kan tó lè ṣe fún mi? Mo fẹ́ kó rántí pé mi ò ní èèyàn kankan.
mo fẹ́ kó rántí bí mo ṣe nígbàgbọ́ nú ẹ gan. Mo fẹ́ kó find time ẹ. Mo fẹ́ mọ ìgbà tó mọ̀ Ìyábọ̀ Òjó láàrin ìwà àtọlọ́run àtijọ́ tó máa kú wọ nìkan nínú sàárè. Ìyábọ̀ Òjó, this is your hand. Gbàgbé, this is your hand. I will be your last victim. Mohbad was tortured to point of death. Gbogbo ìgbà tó ń send letter sí mi kan fẹ́ pa ọ̀tá mi tí mo ní mo ń lọ ọ̀dọ̀ IG, mo ń lọ ọ̀dọ̀ IG. Ṣé mo bọ́ ṣe wá ń ká mi mọ́ ọ́fíìsì mi. Inú ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ó ṣépè fún ọmọ yẹn. Inú ẹ̀ ni wọ́n ti wá stock iná ọmọ Mẹ́ka. Inú ẹ̀ ṣé tí bá ní time tí bá fi gbogbo chat yẹn hàn yín. Ẹ rí pé Gistlover ni mo sọ pé ẹ rí pé ó tọrọ owó lọ́wọ́ mi. Ẹ rí pé last Mẹ́ka tí mo lọ nìyẹn. A ní Gistlover tún béèrè lọ́wọ́ mi níbì kan. Only how many times you dey go Mecca? Only you two go Mecca. Wetin go dey do there? Oh, one be by. Only this is my 7th time. Only really, and that was my last Mecca. Oh, bí ìyá mi dà. Fídíò mi tán yà níbẹ̀ yẹn. Ẹ̀rù bà mí. Ìyábọ̀ Òjó, kí ló ń wá? Ẹ wo, mo fẹ́ wo contribution Ṣọlá sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. He was getting all the attention because I still have all the messages he sent to me, you know, and I'm like, is this guy? Oh. So, Ìyábọ̀, you brought Ṣọlá as a representative of Lizzy Anjorin to join you to send Ijesha to prison. Okay, so Yomi does not understand what is going on. He's just basking in the fact that Tẹ́ bá wo body language Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó was not sincere. She was not. Tẹ́ bá wo ẹni tó wà sincere tó bá ń sọ̀rọ̀. Ẹ máa mọ̀ pa ẹni wà sincere. Ẹ máa rí power. Even tẹ́ni ẹ bá ń ṣeré, ẹ máa rí power, ẹ máa rí genuinity nínú ọ̀rẹ́. Ẹ wo body language Ìyábọ̀ Òjó. I probably would say I overreacted in some areas, and then he took advantage of that. You know. Okay, you overreacted lórí Baba Ìjẹ̀ṣà náà. Mo fẹ́ kẹ́ wo body language Ìyábọ̀ Òjó. Is Ìyábọ̀ Òjó genuinely looking for justice, or she was doing it for money? Ẹ wo body language. He's not supporting Baba Ìjẹ̀ṣà, because if you're supporting Baba Ìjẹ̀ṣà like you so claimed, not go out there, make a movie, and actually admit in his own movie that Baba Ìjẹ̀ṣà was having a. But ọmọ tó ń ṣe makeup artist tó ń gbé nínú ilé ẹ̀ ṣe bó lóun ṣe movie tó dẹ̀ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé Lizzy Anjorin lòun ṣe fún.